May God not allow them, make them kill you. May God not allow them, make them kill you. 70 years old man. Mo lè ṣe bẹ́ẹ̀ wo mi mo lè ṣe 4 hours mo lè ṣe 6 hours mo lè ṣe 24 hours. Bẹ́ẹ̀ ni ma. Bismillah la ń bá yìí. Wọlé ìtaníṣẹ́ wa. Ní ìbára ti máa ṣe. Mo lè máa ń like àwọn kàṣe kan tà eré ìta ẹ̀rọ lè máa. Balẹ̀. Kí ni kí n fi balẹ̀ ṣe? Kẹgbà kó mọ́ tónítóní. Gbogbo compound yìí ni. Ṣé táwọn tó kú ìwọ̀n aṣọ náà nìyẹn? Ṣé ká gbálẹ̀? Àwọn tó kù bí ilé ṣiṣẹ́ bí mi ṣe ń bá tí mo lè bẹ̀rẹ̀. So àwọn yẹn ṣáà ní nígbà tí mò ń ṣe mo ń yẹ ara wọn mò ń gbégbé wọn. Wọ́n bá mi ṣiṣẹ́ nílé ní mi lè ṣiṣẹ́. So iṣẹ́ ìṣẹ́ náà lè kú nígbà lè kú bá kó mọ́ tónítóní. Tó bá ti ṣe tán, ó pè mí kó wà nílé. Ìgbọ́n tó bá lè rí sí ìgbọ́n.